nígbà tí ò tíì sí níná owó wọ́n máa ń fi nǹkan jírò fúnra wọn nígbà náà ni. ẹni tó bá ní epo yóò lọ bá elélùbọ́ ńlé láti fi pààrọ̀, ẹni tó bá ní ẹmu tó sì nílò iṣu yóò lọ bá oníṣu láti fi ẹmu pààrọ̀ iṣu, ẹni tó bá ní àgbàdo ńlé ńkọ́ yóò lọ bá ẹlẹ́wà láti fi pààrọ̀. nígbà tí ojú tún là díẹ̀ sí wọ́n mú owó ẹyọ wọ́n fi kún, àwọn bíi ilẹ̀kẹ̀ náà ọ̀nà wọ́n fi kún, ìgò, iyọ̀, ábílílí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n owó ẹyọ ló wọ́pọ̀ ńgbà náà tán máa fi ń ṣe owó fúnra wọn. nínú omi òkun ni wọ́n máa ti ń rí owó ẹyọ tí mò ń sọ nípa ẹ̀ yìí. nígbà tí ojú là díẹ̀ tó di ọdún 1880 ní owó àkọ́kọ́ nílẹ̀ Nàìjíríà jáde lábẹ́ ìṣàkóso àwọn òyìnbó aláwọ̀ funfun. owó tán kọ́kọ́ ṣe nígbà náà ní ọdún 1880 tí mò ń wí òun náà ní sílìn tá a mọ̀ sí sílè àti pẹ́nì tá a mọ̀ sí ẹ̀ńpìnì. tó ga jùlọ ńgbà náà òun náà ní 1 shilling àti 1 penny, yíyún sílè kan àti ẹ̀ńpìnì kan. wọ́n sì ná owó náà láti ọdún 1880 títí tó fi di ọdún 1912 tó ṣe déédéé ọdún 22 yíyún 32 years. ní ọdún 1912 yìí ní ilẹ̀ adúláwọ̀ mẹ́rin yíyún Nàìjíríà, Ghana, Sierra Leone, Gambia tí wọ́n parapọ̀ pẹ̀lú àjọ kan tó kó wọn sòdí yíyún West Africa Currency Board tá a mọ̀ sí WACB láti gbé owó pépà àkọ́kọ́ jáde £1 yíyún tá a mọ̀ sí pọ́n kan, tí owó ẹyọ tó ga jù nígbà náà sì wà ní sílè kan yíyún 1 shilling. wọ́n ná àwọn owó yìí láti ọdún 1912 títí tó fi di ọdún 1959. nígbà tó di ọjọ́ kìíní oṣù keje ọdún 1959 yìí ní báńkì àpapọ̀ yíyún CBN gbé owó tuntun ilé wa jáde, tí owó tí àwọn àjọ West African Currency Board ìyẹn WACB tí owó tí wọ́n gbé jáde ń kẹ́sẹ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀ fún bí ọdún 3 gbáko. láti ọdún yìí ìyẹn 1959 títí di ọdún 1962 ìyẹn ọjọ́ kìíní oṣù keje lówó náà ń kẹ́sẹ̀ ńlẹ̀. ẹ ti rí i pé ọdún 3 gbáko òun ni owó náà fi ń kẹ́sẹ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀. owó tí báńkì àpapọ̀ ilẹ̀ wa yí nígbà náà wọ́n yí sáwọ̀ tilẹ̀ wa náà ní orúkọ àlàjẹ Nàìjíríà tí a wà ní Federation of Nigeria tí wọ́n sì yí sí Federal Republic of Nigeria. nígbà tí ogun abẹ́lé ṣẹlẹ̀ ní ọdún 1968 ni wọ́n tún yí owó náà padà. nígbà tó di ọjọ́ kìíní oṣù kìíní ọdún 1973 ni wọ́n gbé owó náírà àkọ́kọ́ jáde tí wọ́n sì fi pààrọ̀ pọ́ùn. náírà tí owó náírà tí à ń ná jẹ́ ó jáde látara orúkọ Nàìjíríà láti ọwọ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Shehu Shagari ni mínísítà fún ètò ìṣúná nígbà náà. owó náírà tó jẹ́ owó ẹyọ nígbà náà òun náà lè ń wò lójú ìwòran yìí. ààbọ̀ kọ́bọ̀, kọ́bọ̀ kan, kọ́bọ̀ 5, kọ́bọ̀ 10, sílè 2.5. nígbà náà owó náírà kan ìyẹn 1 naira ṣe déédéé 1 pound. 1 pound ó ṣe déédéé 1 naira nígbà tí 1 naira ṣe déédéé 10 shilling tí 100 kọ́bọ̀ tó sì ṣe déédéé 1 naira nígbà náà. nígbà tó di ọjọ́ 11 oṣù kejì ọdún 1977 ogún náírà jáde. owó yìí ni ó jẹ́ owó àkọ́kọ́ tí ó gbé orúkọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe àpọ́nlé ọ̀gágun Muritala Ramat Mohammed tí wọ́n ṣekú pa ní ọdún 1976. nígbà tó di ọjọ́ kejì oṣù keje ọdún 1979 owó tuntun 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ló jáde, ìyẹn 1 naira, 5 naira àti 10 naira. owó mẹ́tẹ̀ẹ̀ta yìí gbé àwọ̀ ọmọ Nàìjíríà wọ̀, àwọ̀ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ṣiṣẹ́ takuntakun. ní oṣù kẹrin ọdún 1984 wọ́n pààrọ̀ àwọ̀ owó yìí láti dènà jẹgúdújẹrá nígbà náà. nígbà tó di ọdún 1991 50 kọ́bọ̀ tó jẹ́ pépà àti 1 naira wọ́n yí padà sí owó ẹyọ láti dènà kíkó owó sá lọ sí òkè òkun. ọdún 1999 yìí kan náà nítorí ètò ọrọ̀ ajé kó lè rajaja sí i àti sísan owó kó lè jẹ́ ìrọ̀rùn wọ́n gbé 50 naira alápapọ̀ jáde. nígbà tó di ọdún 1999 wọ́n gbé 100 naira alápapọ̀ jáde. nígbà tó di ọdún 2000 ńkọ́ wọ́n gbé 200 naira yíyún 200 naira wọ́n gbé jáde. nígbà tó di ọdún 2001 wọ́n gbé 500 jáde. ìgbà tó tún di ọjọ́ 12 oṣù kẹwàá 2005 wọ́n gbé 1000 alápapọ̀ jáde. ọjọ́ 28 oṣù kejì ọdún 2007
kí ètò ọrọ̀ ajé lè rajaja sí i wọ́n gbé 20 naira tó jẹ́ owó láìlọ́ọ̀nù jáde tí a mọ̀ sí polymer tí 50 naira 10 naira 5 naira sì gbé àwọ̀ ọ̀tun wọ̀. Owó ẹyọ náírà kan àti 50 kọ́bọ̀ náà gbé àwọ̀ ọ̀tun wọ̀ nígbà náà tí wọ́n sì tún gbé 2 naira léde tó jẹ́ owó tuntun tó jẹ́ owó ẹyọ. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ à ń ná àwọn owó tí ó wà ńlẹ̀ yìí lọ nígbà tó di 2009 ní 30 oṣù kẹsàn-án ní 50 naira 10 naira 5 naira náà di owó láìlọ́ọ̀nù tá a mọ̀ sí polymer láti tẹ̀lé 20 naira tó jẹ́ polymer. Ọjọ́ kejìlá oṣù kọkànlá ọdún 2014 ní báńkì àpapọ̀ ilé wa ni wọ́n fi àtúnṣe bá owó náírà múrí márùn-ún ìyẹn 100 naira láti ṣe ayẹyẹ 100 years ìyẹn 100 ọdún tán sì fi àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan kún. Ọ̀rọ̀ tán fi kún náà ni One Nigeria Great Promise. Gbogbo owó náà là ń ná di ọdún 2022 kí gómìnà àgbà báńkì àpapọ̀ tó sọ pé owó náírà 200 naira 500 naira àti 1000 yìí yóò gbé àwọ̀ ọ̀tun wọ̀. Lú ìbuwọ́lù ààrẹ Muhammadu Buhari láti dẹ́kun gbogbo ìwà àjẹbánu, jàǹdùkú, ajínigbé àti ìwà àìtọ́ tí wọ́n sọ pé wọ́n máa ń béèrè fún owó 200 naira 500 naira 1000 naira láti gba àwọn tí wọ́n bá gbé kalẹ̀. Ìjẹ́ pé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún 2022 ni wọ́n sọ pé owó náà ó ti máa jáde. Owó àtijọ́ yóò sì máa padà sí ilé ìfowópamọ́ di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kínní ọdún 2023 tí wọ́n sì sún ìgbésẹ̀ yìí síwájú ní ọjọ́ kọkàndínlógún oṣù kínní ọdún 2003 pé àwọn èèyàn lè máa ná owó àtijọ́ yìí lọ títí di ọjọ́ kẹwàá oṣù kejì ọdún 2003. Gbogbo bó bá ṣe ń lọ ní ayé àtijọ́ lẹ́ẹ̀mọ́ pàdé ní abala ní ayé àtijọ́. Ẹ máa subscribe kẹ̀sì máa share ẹ̀ lórí TikTok, YouTube, Facebook. Àròjinlẹ̀ Yorùbá òun náà lẹ́ẹ̀mọ́ wá ń bẹ̀ ẹ máa bá mi pàdé.